ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wá lè ní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. ọba tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa òwe sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kọ́ láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló wọ́n fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé a kú dédé àkókò yìí o sórí ètò yín ètò wa ìgbà ìwáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn láyé àtijọ́ táyé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí ẹyẹ yẹn wa kí la ní fúnra wa lónìí tá a fẹ́ mẹ́nu bàtà a fẹ́ yàn nàná ẹ dákun ẹ fàbalẹ̀ kẹ́ mọ́ bá wa lọ o ẹ rí láyé àtijọ́ àwọn kankan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àìṣe mọ́ láyé òde òní ó ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́nà wo nígbà wo lásìkò wo àwọn àsìkò kan wà fún àwọn ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ pé bá a ṣe bímọ sáyé o ó létò bí wọ́n ti ṣe é ní ayé àtijọ́ tó bá ti bímọ sáyé báyìí ni wọ́n ti mọ ọmọ tó wá ṣe iṣẹ́ ọwọ́ ètíṣẹ́ rẹ̀ jọmọ́ṣẹ́ rin ètíṣẹ́ rẹ̀ jọmọ́ṣẹ́ olúwa pásítọ̀ ni ó ṣe àbá àfáà ni wọ́n ti mọ̀ láyé àtijọ́ láyé òde òní kò sí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ pàtàkì fún ọmọ bíbí sáyé mọ́ torí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa àwa tí wọ́n bí sí díẹ̀sì kínní tàbí díẹ̀sì kejì tàbí díẹ̀sì kẹta ẹ jẹ́ á mójútó ra wa ẹ dákun ẹ jẹ́ ká jígìrì sígbà wáṣẹ̀ báwọn bàbá wa ṣe lògbèsè ayé wọn táyé wọn fi dùn ti gbẹgbẹ kan sí i sẹ́ẹ̀rí bọ́ọ̀ bá ti rìn inú ayé tó rí i pé o tètè débi tó ń lọ ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ jẹ́ á wẹ̀yìn wò káwo bí tá à ń lọ káwo bí à ń ti ń bọ̀ ẹ dákun ẹ mójútó ọ̀rọ̀ ara yín gbogbo tó lu àmì dára ni o èyí tó bá ti jọwọ́ kan jàmọ́ nú ẹ jẹ́ á gbàdúrà sí o ọlọ́run ọba mi kọ̀ọ̀kájò ọlọ́run bẹ ní pagilintí aláwọ̀ àbí ọ̀pọ̀ ìyànjú ní gbọmọ àwọn àánlẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà sí ìrìnàjò ayé wa bóyá yálà nípasẹ̀ nípa ìlànà ẹ̀sìn rẹ tàbí nílànà ìbílẹ̀ ṣàtìsẹ̀ kan ń bẹ̀ kò sí ọ̀nà tó gbà pé ọlọ́run rẹ sátìmọ́ ní ọlọ́run méjì yàtọ̀ sí ọba dẹ́dá nìkan tó dá ohun gbogbo tó lè ṣe ohun gbogbo fún ìrẹ àtèmi tọ́mọ àti wáyé wa àti sùn wa ẹ dákun torí olódùmarè mo fi bẹ̀ yín ẹ jẹ́ kí ọlọ́run olódùmarè kó síwájú kọ́kẹ́ fún wa nínú gbogbo tá a bá ń ṣe lábẹ́ bẹ́ẹ̀ òun láti mú ètò yìí wá ìgbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ nígbà ayé àwọn bàbá wa ẹ̀yin èèyàn wa bó làwọn bàbá wa ti ń ṣàtúnṣe tó bá kù díẹ̀ bóyá wọ́n ń tajà láyé ìjọ náà ìṣòwò wà àwọn tí ń taṣọ àwọn tí ń ta oúnjẹ àwọn tí ń rìn àjò létò síra wọn tí wọ́n bá gbọ́jà kalẹ̀ tí ó tà báwo ni wọ́n ń ṣe tàbí ilé ìpàgọ́ ti ẹ̀ wà kódà ní ayé àtijọ́ bàbá tó bí mi wọ́n fi yé èmi wípé bí àwọn bàbá wa bá dá ilé ìpàgọ́ kalẹ̀ bóyá yálà àwọn fẹ́ máa ṣe ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ńgbà náà bí ẹgbẹ́ àlóńgó nǹkan kan àwọn ẹgbẹ́ àwọn ọdẹ ló di ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n fi ń jọba aládédòní lọ́pọ̀lọpọ̀ létò wọ́n máa gbàdúrà sí kẹsẹ̀ ó lè kò Yorùbá máa gbàdúrà tí wọ́n bá fẹ́ dá ọjà láyé àtijọ́ wọ́n gbàdúrà nílànà ìbílẹ̀ pé àárín yóò ọjà la fẹ́ fi ṣe a sì fẹ́ kọ́ máa kóbìnrin ọmọ wa ná kí ọkùnrin ọmọ wa ná ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn míì à ń gbọ́ níròyìn oríṣiríṣi ẹlòmíì ó lè rí odidi èèyàn mọ́lẹ̀ à ń gbọ́ ní o ẹlòmíì náà nítorí pé ó fẹ́ ṣáájú ajé kó lè bá a níláárí ẹ dákun lọ́wọ́ àwọn tá à ń pè láwọn èèyàn tó jẹ́ pé èèyàn ara wa náà ni wọ́n ń bọ́wọ́ èèyàn wọ́n ń borí èèyàn ẹ dákun àwọn bàbá wa nígbà wáṣẹ̀
wọn kì í pa ẹnìkan lẹ́kún jayé kéèyàn jálé olé kí èbó tiẹ̀ lẹ́yìn ṣé ẹ mọ̀ pé bó tilẹ̀ kéèyàn ṣe ọlọ́run ọba dẹ́dà ń wo olúwa rẹ̀ náà ìlànà bàbá wa láyé àtijọ́ àwọn bàbá wa tọ́jọ́ lẹ́kọ̀ọ́ nú wọn kì í ṣẹ̀ṣẹ̀ wáyún kí wọ́n tó kóra wọn jọ bóyá ilé pàgọ́ tàbí ilé ìjọsìn kan tàbí ilé ìtajà kan tàbí wọ́n fẹ́ dá ọjà alẹ́ níbì kan káyọ̀ ọmọ bá wọn náà ẹ gbọ́ àwọn bàbá wa níbi wọn ti dá ọgbọ́n rẹ̀ á wàá sọ yìí sínú afẹ́fẹ́ kí ó lè bá wúlò fún ìwọ àtèmi ká má bàa wá wàkúwà káàkiri ká má bàa ṣẹ̀ sí òfin ọlọ́run ká má bàa ṣẹ̀ sí òfin ìjọba torí ẹ ń bá pààyàn wọn pa ni o kọ́lọ́ Olódùmarè kọ́mọ́sí alápààyàn o kí àní pààyàn wò sì ní pa wá o ẹ̀yin èèyàn wa ọgbọ́n wo la bàbá wa ń dá sí láyé àtijọ́ bóyá wọ́n fẹ́ tẹ ọjà àbí wọ́n ti ẹ̀dá lè tajà alẹ̀ àbí ṣọ́ọ̀bù tajà ni tí ẹ sì fẹ́ káwọn èèyàn ọmọ wa ara jàun tí wọ́n bá sì wá rà kí èèyàn máa fowó rẹ̀ ṣe nǹkan dáadáa nínú ayé ọgbọ́n wo ni wọ́n ń dá sí àwọn bàbá wa níjọ́ àná oríṣi ọ̀nà bíi mélòó ló wà á mẹ́nubà èyí tí àkókò tó bá gbà wá láàyè á mẹ́nubà fún ẹ̀yin àti èmi ǹjẹ́ ti ṣe tán báyìí láti máa ṣe ẹ̀dàkọ rẹ̀ lẹ̀ tàbí kẹ́ ẹ fi sí inú ọpọlọ yín lórí ẹ dákun ẹ̀yin èèyàn wa èyí tẹ́ ẹ bá gbọ́ tó bá wù yín bẹ́ẹ̀ ẹ kọ́ lẹ̀ èmi kì í yọ nǹkan kúrò níbi nǹkan o ẹ mọ́tò wa máa dàmí láàmú lórí lẹ́yìn ètò ẹ kì í tẹ́ ẹ sọ nígbà báyìí láti bí oṣù mẹ́jọ láti bí ọdún kan sẹ́yìn ẹ tún máa sọ ẹ fi ra yín sípò mi mo lè wà níbi mo ti ń tọ́jú èèyàn lọ́wọ́ èmi tẹ́ ń wò ọmọ yìí àmọ́ wo wèrè oríṣiríṣi àìsàn ara là ń tọ́jú káma wá ṣiṣẹ́ lọ àmọ́ gbẹ̀bí tó bá le tán ní ilé ìwòsàn òyìnbó wọn a máa ké sí a tá a sì bá wọn bẹ́ẹ̀ lọ lánàá Yorùbá a sì gbàdúrà sí lánàá ìbílẹ̀ ohun tí ó sì bímọ ẹ má jẹ́ á sí oore ọ̀fẹ́ tàbí àǹfààní tá a bá lò tá a bá ń fúnra wa lórí ètò ẹ má jẹ́ á sí lò ó èèyàn lèmi náà o. tí ìtọ́ ti wọ̀lú o. láwa fi ń tì. ó dára lára ọkùnrin. láwa fi ń tì. ó dára lára obìnrin. láwa fi ń tì. jẹ̀díjẹ̀dí àkùrá. láwa fi ń tì. ara tí ń ṣiṣẹ́ òòjọ́ tó tún jẹ́ dídùn dídùn. àmójútó lára òun pè fún ẹ má wò ó níran. àfi ká tọ́jú ara kára òun ọmọ gbà bọ̀dẹ̀. ìdí nìyí tá a fi ṣe láwa fi ń tì. ìgbàlódé ọkọ jẹ̀díjẹ̀dí. tí ì ti fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara àlàáfíà ní fi rọ́pò gùdẹ̀gùdẹ̀. láwa fi ń tì. tí ì tó gbajúmọ̀ kiri àgbáyé. tòyìnbó taláwọ̀ dúdú ní gbádùn láwa fi ń tì. bẹ́ẹ̀ ni ìwọ pàágbòmìnira kúrò lọ́wọ́ jẹ̀díjẹ̀dí máa mú láwa fi ń tì nígbà gbogbo. NAFDAC ti jà ló ń tẹ̀. dàsẹ́nu pọ̀ mú mi tọ̀. bẹ́ẹ̀ ni onígbà kan bó sanlẹ̀ bó sojú mọ́mọ́. ó wà ní gbogbo ilé ìtajà oògùn kárí gbogbo Nàìjíríà. Sulawok Nigeria Limited ló ń ṣe tí ọkọ̀ jẹ̀dí. láwa fi ń tì. àwọn tó ti ń lò ó jẹ́ fi ṣeré. ẹwà ó sì jẹ́ jáde lára wọn. ìwọ náà máa mú láwa fi ń tì lásìkò àsìkò. iléeṣẹ́ wọn wà ní Ẹgbẹ̀jí Aláwòye Villa Làkà Òkété Baálẹ̀ Ìjẹ̀bú Ògbómọ̀ṣọ́. Number 57 Abraham Adesanya Shopping Complex Onípàánù bus stop behind police station ìlú Èkó. Telephone 080 20 40 59 54. tọ́ kí ni mo kọ́ fẹ́ mẹ́nuba ẹja kọ́kọ́ mẹ́nuba èyí tá a bá wá fi dá ọjà alẹ̀ tàbí wọ́n fẹ́ rì sílé ìjọsìn ká bẹ lọ́hùn kéèyàn ó lè pọ̀ kọ́mọ̀ jẹ́ wípé nígbà tí ìwọ bá lọ́jà tó mọ̀ pé tó gbé dání ògùn Ọlọ́run ni o sì ṣe tá a ṣe tàn yàn jẹ iṣẹ́ tí mò ń sọ lẹ̀ bẹ́ẹ̀ bá lò síbi ìtàn yàn jẹ Ọlọ́run tó ní àṣẹ agbára ewé àtegbò lọ́dọ̀ kò ní jẹ́ ó ṣiṣẹ́ o má fi tàn yàn jẹ pé o kó yàn jọ nínú ìjọ rẹ ló fi kó jọ ìdí mo fẹ́ sọ yìí rí wípé òdodo ló ń ṣe ń bẹ̀ ẹ̀sìn tó sì gbé dání ò ní Ọlọ́run pẹ̀lú mámónì má fi sí àwọn èèyàn lọ́nà ṣàlàyé egbògi síta nítorí kọ́ ọmọ fi dẹ́sẹ̀ o kó lè bá wúlò fún ògo Ọlọ́run inú ayé tiẹ̀ àti tèmi ó ní mo ṣe sọ o sẹ́ẹ̀rí ìgbọràn ó sì sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ báwo là á ti ṣe láyé àtijọ́ tá a fi kó yẹn jọ tàbí tá a fi tẹ̀lú tàbí tá a fi ti da ọjà alẹ̀ bá bàbá wa ti ṣe láyé àtijọ́ ìwọ ò ní ká lọ wá eku ẹmọ́ eku àfè àti eku ẹ̀dá eku mẹ́tẹ̀ẹ̀ta yìí òkú ni kó jẹ́ ó lè jẹ́ gbígbẹ ẹ wà lọ wá kóńjò nítawọn bàbá wa ń pè ní kóńjò láyé àtijọ́ nígbà wáṣẹ̀ ó ní kòkò kékeré tọ́jà gẹ́gẹ́ bí àmù kékeré tọ́jà pé tá a bá kò lè ju déédéé kápá ọwọ́ rógódó láì papọ̀ yóò sì nídìí rí ẹ bá ti sọ fáwọn eléwé ọmọ pé ẹ fẹ́ ra kóńjò kòkò àmọ̀ kékeré ìní jẹ́ kóńjò kòkò àmọ̀ kékeré yìí tí a pè ní kóńjò yìí tọ́ òun ni a mú eku ẹmọ́ òun a kàn sí méjì a fi sínú ẹ̀ eku ẹ̀dá ẹ kàn sí méjì ẹ fi sínú ẹ̀ eku àfè ẹ kàn sí méjì ẹ fi sínú ẹ̀ afárá oyin ẹ kò lè lórí ewé kan bẹ tá ń pè ní ewé awọ́yọyọ àmì ń pè ní ewé awọ́yọyọ òun à ń pè ní nàbò
oríṣiríṣi ó kọ ní ẹ tó máa ń pè ṣùgbọ́n awọ́yọyọ ni ó kọ rẹ̀ tó gbajúmọ̀ tó ewé yìí òun ni a kó lé lórí táwa tí wàá kó lé lórí a wà mú òwú dúdú àti funfun a fi dèrí rẹ̀ dé a fi wé dáadáa ẹ máa gbọ́ mo ṣe ká o lẹ́yìn ìgbà tí a bá kó afárá oyin lé lórí tán òun ni a kó ewé awọ́yọyọ tí mo ti jáwé awọ́yọyọ èrò wọ̀ lẹ́yìn mi a kó ewé awọ́yọyọ àwàdé tábà wá dé tán ibi tá a bá ti fẹ́ lò tó bá jẹ́ pé a fẹ́ fi dá ọjà ni a gbẹ́lẹ̀ ń bẹ̀ tó bá pé ọjà ẹ máa gbálàyé ibẹ̀ dáadáa o tó bá pé ọjà ni ẹnìkan kì í nájà lóru àyè bò mọ́lẹ̀ lálẹ́ o àárọ̀ kùtùkùtù hàì ẹni tí ó bá lọ bò yóò tètè jí lọ bẹ̀ kóòrùn ó tó yọ ọjà lẹ́ bá fẹ́ fi dá ẹwà ti mú àgbọn tó bá tóbi dáadáa lọ́wọ́ ẹwà pa àgbọn omi àgbọn yìí lẹ́rọ sínú kòtò tẹ́ fẹ́ gbé kínní sí ọ̀nà tí omi gbà bọ́nú àgbọn kò sẹ́ni tó yé o Olúwa Olódùmarè lọ́mọ bí oyin ti ń ṣe ń safárá tiẹ̀ o béèrè ó ṣe pọ̀ ńbẹ̀ níbẹ̀ bá sì ta epo sílé rà tọ̀ béèrè ó ṣe pọ̀ ńbẹ̀ kò ní yẹ́ nìkankan Ọlọ́run lọ́mọ bí ó ti ṣe bàbá wa ti ṣe nu tẹ́lá tí a fẹ́ rí kínní ìmọ́lẹ̀ mẹ́ta epo pa sínú kòtò omi àgbọn tẹ́ pa ẹ̀ dà sí oyin díẹ̀ oyin gan oyin gidi original ẹ̀ dà sí ẹ wàá gbé ìdí kòǹjò yìí ẹ gbé bọbẹ̀ ẹ wàá ṣàdúrà sí ńlànà ẹ̀sìn yín pé wọ́n lọ́hùn látòní lọ abọ́lọ́hùn dámájẹ̀mú kéèrò ọmọ wa ń bì ọkùnrin obìnrin ọmọdé àtàgbà ká sì máa ṣe rere ń bì ẹ wàá sọ fún gbogbo owó tó bá pa ń bì kọjá àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ẹ wàá bá dámájẹ̀mú tó bá jẹ́ pé ẹ bá fẹ́ kéèyàn bá wọnú ọjà tó bá mú oògùn búburú wọbẹ̀ kíkiní yìí ó tún máa bàjẹ́ ẹni yìí náà lẹ sọ fún pé téèyàn bá mú aburú àbọ̀ bá ronú pé òun fẹ́ máa bá yí ẹnìkan jẹ́ òun fẹ́ máa gbá àsìkí ẹnìkan nú ọjà kọ́ máa ṣe é ṣe o ẹ bá dámájẹ̀mú àwọn bá wa wọ́n wàá bò mọ́lẹ̀ wọ́n ti gbé kóńjò yẹn sí wọ́n wàá bò mọ́lẹ̀ níbi tí wọ́n bò mọ́hun àwọn bá wa máa sàmì sí fún ìdí méjì ilé ìfìrí alẹ́jà míì tí wọ́n yí wọ́n mọ fẹ́ǹsì yípo míì báyìí wọ́n á máa gbin pèrègún síbẹ̀ ibi tí wọ́n bo kínní mọ́ wọ́n gbin pèrègún síbẹ̀ kán fi sàmì ibi tí wọ́n bo alẹ́jà mọ́ nítorí ìdí méjì torí ìdí àkọ́kọ́ inú ọjà yẹn tó bá jẹ́ pé láyé nígbà kan àwọn ẹranko ńláńlá máa ń wọ̀lú bíi kìnìún ẹkùn erin àwọn ọdẹ wọ́n sì mọ̀ pé inú ọjà ni wọ́n máa sáré láti rí èèyàn ṣe léṣe tàbí ṣe ń sùtà tó bá ti wá fi òrògbòde tí àwọn èèyàn ò sí lọ́jà mọ́ tí ẹranko bá ti ibi pèrègùn tí wọ́n gbìn pẹ̀lú àwọn ọdẹ ọ̀sà sí lábẹ́ alẹ́jà ibi tí ẹranko bá ti ń wo àbálùjọ̀nù burúkú ló bá làwọ̀ ilé ò tí ń pọ̀ báyìí láyé àtijọ́ tó bá làwọ̀ inú ìlú eré ọjà ni wọ́n máa sá tó bá ti jọ ọjà wọn ibi pèrègùn ni wọ́n sá sí tí wọ́n fi rí nǹkan àjòjì tọ́wọ́ òdòdó fẹ́ràn sàwọn èèyàn jàmbá tí wọ́n fi ṣe ní sùtà tó ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n sàmì ibẹ̀ wọn ò ní fẹ́ kóbìnrin ó débẹ̀ bí bá ń ṣàkókò yóò lè lọ́wọ́ wọn ò lè mọ̀ dọ̀tí sí pé ọmọ gbọ̀nsẹ̀ ni ẹ̀dá síbẹ̀ rárá o ẹ̀gbin ò gbọ́dọ̀ débi tí a bá ti pe ipò ní Olódùmarè tó sì ti jẹ́ ni fọ́nà bẹ́ẹ̀ bá ń ṣàdúrà náà tó jẹ́ ilé ìjọsìn àbọ̀já láàfáà níbi tí bá ti ń ṣàdúrà tó jẹ́ àrà àdúrà wọn èémú nǹkẹ́ ẹ̀gbin wọbẹ̀ o bẹ́ẹ̀ náà níbi tí ẹ bá ti fi ewé àti egbò pe mímọ́ sí èyí mú nǹkan ẹ̀gbin wọbẹ̀ o kò dáa o ìdí méjì tí wọ́n fi ń sàmì ibi tí wọ́n bá gbé kínní sí nínú ọjà nù ni ìwọ tó bá fẹ́ rí mọ́ ṣọ́ọ̀pù ẹni nínú ọjọ́ tí ń tajà rí wípé kèé ṣe ibi tó ń jókòó lé tó jẹ́ pé bóyá obìnrin ni ọ́ tó gbọ́dọ̀ máa ń ṣàkókò ìbẹ̀rẹ̀ náà lójú òkú tó gbàgà sí rárá o ìní ẹ̀rí pé tí wọ́n fẹ́ rí nǹkan bá mọ́ bí ṣọ́ọ̀bù tàbí ibi táàtì ìtajà ẹnu ọ̀nà ni wọ́n máa ń sáré ibi ẹnu ọ̀nà àbáwọlé tàbí ẹ̀kùlé ìdíje tí wọ́n bò mọ́ ẹ̀kùlé gangan jù ẹni bá fẹ́ ṣẹ̀yọ́ tó wáyé pé bí wọ́n ṣe fẹ́ǹsì sí ẹ̀kùlé ni ó rè tọ̀ sí láti ṣẹ̀yọ́ síbẹ̀ ẹ mọ̀ wípé kìnìyàn ọ̀fẹ́ rà tọ́ lọ́tí ní tí máa ba agbára ewé àti gbòjẹ́nu tàbí ewé ńláńlá kan tó bá wà níbi kan tó wù nùgbẹ́ téèyàn mu tí yó tó wá rè tọ̀ bẹ́ẹ̀ àṣẹ tọ́lọ́run fi síbi ewé yóò fòkó mbẹ́ o Olúwa ọ̀fẹ́ ẹ̀gbin tàbí nǹkan oṣù obìnrin kóbìnrin ọmọ ṣàkókò lọ kọ́ wá rè tọ̀ síbi tí wọ́n ṣáájú sí a máa bàjẹ́ o. ẹni tá à ń retí rèé o yẹ ẹ ṣe kábíyèsí fọba. kábíyèsí ọba ni lóòótọ́ atọ́ba tẹ́lẹ̀sì ní láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ó pọ́n láwọ̀ rẹ́súrẹ́sú ó wà nínú ike tó yááyí pẹ̀lú ìrísí tó fanimọ́ra tó bá ń ṣe ni bí òtútù àbí rònú dorí ẹni kodò tá a bá ti rán ni sí i gbogbo ẹ̀ dópinu tó bá kọ́kọ́ dorí ahọ́n yóò kọ́kọ́ jarun pa ara níbẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ tó bá dé gògóńgò tán a sì sé mẹ́ni jọjọ tá là ń pè rí. Royal Zebra alcoholic bitter drink.
ẹ̀kẹ́ni gbélérò royal zebra bitter drink alátìlẹ́yìn ògóró ẹ̀yìn tí ń roni gorogo. omi mu ti fún ọkùnrin lákọ̀tún agbára tó tún dènà àwọn àrùn mádùnmádùn nínú ara. Zulawog International Nigeria Limited tó wà ní #1 ewu olóyè street ìtasọ́ní ìságámù nípínlẹ̀ Ògùn ló ń pọn royal zebra bitter drink. hello 09054733314 bí ronú ti jọ kó o bọ́ ságbo zebra. ẹ̀yin èèyàn wa ọgbọ́n tẹ̀lé dọ́kọ́ dá tó fi jẹ́ kí gbogbo ewé tẹ bá mú tàbí wọ́n bá gbàdúrà fún ńlànà ẹ̀sìn rẹ bóyá nílé ìjọsìn yín ni tí àdúrà yẹn ó fi kan Olódùmarè lára tí Ọlọ́run ó fi òǹtẹ̀ ọmọ gbọ́mọ gbà sí ìtẹ̀lé kọ́kọ́ dákó tó kàwúre lákòókò mẹ́nubà. ẹ̀yin èèyàn wa ẹ lọ rè wá èpo ọ̀bọ̀ tá à ń pè ní èpo ẹ̀rún èpo ọ̀bọ̀ tá à ń pè ní èpo ẹ̀rún ẹ wà lọ rè wá ewé kan bẹ tá à ń pè ní ewé ẹ̀rún yẹn ń tẹfẹ́ ewé ẹ̀rún yẹn ń tẹfẹ́ yìí tẹ̀wé dọ́dọ̀ àwọn eléwé ọmọ tó bá dà mọ̀ ẹ dákun ìníkẹ́ wá kó mọ́ tàtàkùtà fún yín ẹ̀rú alámọ́ ìgbín tó bá pinnu ìgbín apinnu ni torí omi kì í tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ayé ẹ mọ́ tẹ̀yìn gbèrú mi omi kì í tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ayé ẹ mọ́ tẹ̀yìn gbèrú mi ẹ odidi ìgbín yìí ẹ fi sínú tá a ti ń gùn kan lódó ẹ gùn tí ó kùnà tó ti karahun rẹ̀ ẹ wé èrò yẹn tẹ́fẹ́ yìí ẹ kò sí èpo ọ̀bọ̀ ẹ kò sí èpo ọ̀bọ̀ ní gbogbo oore mi táwọn ọ̀tá ti kó pamọ́ àwọn àjẹ́ ni àwọn sóni kí wọ́n dá padà kó sì máa padà bọ̀ sí ogún omi tí wọ́n ti pamọ́ kó bọ̀ sínú ayé mi ẹ̀rù ni ẹ fi wá tẹ́ gbọ́ èpo ẹ̀rù ni ẹ fi run gbogbo ibi tí mi lára mi tèfètèfè kí gbogbo aburú tó bẹ̀ lára mi kó kú ò ká sóògùn kọ́ mọ̀ jẹ́ ni ká gbàdúrà fún ni nílé ìjọsìn ni kó tó wá mọ́ kí ìrì ọmọ tó dòdì lára èèyàn ọwọ́ ayé ni ẹ gbọ́ mi yé ẹwà ewé ẹ̀rù yẹn tẹ́fẹ́ là ń pè ní ẹgbẹ́ gbogbo bí ara mi dànù tèfètèfè ẹ fi sí ẹ̀rù alámọ́ ẹ fi sí èpo ọ̀bọ̀ ẹ fi sí odidi ìgbé kan ẹ fi sí oògùn yìí pọ̀ ń ta lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n kíní kan tí ẹ máa fi pamọ́ ń bẹ̀ tó wà lọ́dọ̀ àwọn àgbàlagbà tó bí àwa kíní kan bẹ tí wọ́n máa fi pamọ́ ń bẹ̀ à ń pè ní hóókan ajé olókun níjọ́ wà ná òkun ni wọ́n ti kó tẹ́ bá fi ṣe tí báyìí yóò máa hó yé bẹ́ẹ̀ òun ni wọ́n dàbí gẹ́gẹ́ bí 1 million sí tá à ná àwọn owó ẹyọ cowries yẹn àwọn dàbí pounds náírà ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ lo bí 1 million odidi nílá rẹ̀ ń bẹ táǹpẹ̀ làjẹ́ olókun ó tóbi gbàngbà báyìí ìkúkú báyìí tẹ́ bá fi ṣe tí báyìí yóò máa hó yé ó máa ń fáyìn ó máa ń dàbí golden colour báyìí òun lẹ́gùn mọ́ àkàpé rẹ̀ nu táwọn bàbá wa fi pamọ́ èyí tí mo kọ́kọ́ sọ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ bá lò náà yóò ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó ṣiṣẹ́ fún ni pé bẹ́ẹ̀ bá ti ṣoògùn tẹ́lẹ̀ àbí ṣe fún yín tí ò jẹ́ yóò máa jẹ́ tó bá yẹ pé èèyàn bá ní ogun ìdílé yóò kú ò tó bá jẹ́ wípé wọ́n gbàdúrà fún ọ ní ìlànà ẹ̀sìn rẹ kó gbà tẹ́ bá ìbẹ̀rẹ̀ sí nílò yóò máa gbà wọ́n mú èèwọ̀ gan fúnra rẹ ló mú tẹ̀sùbá fúnra rẹ tó ń pẹ́ ọlọ́run rẹ ọlọ́run ọgbọ̀ tọ́ àmọ́ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ ṣàwúre ni kì í ṣe pé kíní nìkan ni ó mú wá fún ọ àbọ̀ tó bá ti fi ìyà ajé kún wọ́n ní ibi tí ìyà ajé bá gbé jókòó sí ibẹ̀ ni ẹ̀dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ rí ọmọ rẹ̀ gbé wọlé tọ̀ wá ayé òfin rere wọ ọkàn bẹ́ẹ̀ bá ti lò ó tó bá jẹ́ kọ̀ǹdátọ̀ tí wọ́n ò gbéṣẹ́ fún iṣẹ́ tó ti bíìdì fún látijọ́ tí wọ́n ò gbé fún wọ́n pè é pẹ̀lú ògbọ́lọ́ wọ́n sì gbéṣẹ́ náà fún ọjà rẹ̀ tí wọ́n ti béèrè mọ́ ayé òfin rere wà kàn fúnra ara wọn ni wọ́n wà kàn pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run bàbá tó fi lé mi lọ́wọ́ ọlọ́run wọlá pé mi ìyọ kankan kú mo tún fi lé ni yóò sì rí bẹ́ẹ̀ fẹ́yìn náà yóò sì rí bẹ́ẹ̀ gbóore tó wà ń bẹ̀ ládàá bẹ̀ èrè bẹ̀ ọlọ́run ó jẹ́ kémi náà orí jẹ tọmọtọmọ mo ṣe rò kó rí fún àwọn tí mo fún lóògùn ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́mi náà tọmọtọmọ torí pé tí èèyàn bá lè sọ pé n tí mo ṣe fẹ́ kó rí fún ẹ kó rí bẹ́ẹ̀ fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí yín a jẹ́ pé èrò ọkàn tèmi náà dáa tí mo fi sọ kínní èmi náà ní èrò ọkàn kan lábẹ́nu tí ò dáa ni ọlọ́run wúyé ọkàn wa ó sì hàn sólódùmarè ó lè tan èèyàn ò lè tán lọ́hùn ó lè tan alẹ́ tara wa àwa èèyàn ṣùgbọ́n àlè tán lọ́hùn ẹ̀yin èèyàn wa ọṣẹ yìí ẹ wà gún mọ́ṣẹ́ ọṣẹ ẹ lè gún ọṣẹ òyìnbó mọ́ gbogbo àwọn kìnìún yẹn gùn tí ó kùnà bí mo ṣe káwọn tí bá ti gún tó kùnà tààrà ẹ wá mú ọṣẹ ìbílẹ̀ ẹ fi gún bàbá mi ń bẹ ọṣẹ ìbílẹ̀ rà máa ń lò èmi ni mo yí sí ọṣẹ funfun ọṣẹ òyìnbó ẹ bá ti gún ọṣẹ àmọ́ rin ẹ mú gàríta tẹ́ fi rin ọṣẹ ìbò gàríta kíni kan gàríta tẹ́ máa fi rin ẹ̀gẹ́ tẹ́ bá fi rin ọṣẹ òyìnbó ẹ wà ra fomi díẹ̀ wọn tẹ́ bá ti fomi díẹ̀ wọn ẹ wà gún mọ́ àwọn egbògi tẹ́ bá bù fún yàn yóò máa rùn òórùn dúndùn orí ọṣẹ òyìnbó ní ọmọ àrùn tó bá sì ti lọ fi sẹ́yìn ọ̀nà méjìlá wọn gbà lọ́sẹ̀ yìí o àwọn míì kọ́ wọn máa lọ fi wẹ̀ sódò tí ń bá ń sàn èèyàn máa fi wẹ̀ sódò tí ń bá ń sàn tẹ́ bá ti wá darí odò ẹ lọ́ọ́ rẹ sí sàrà fún oníbàárà torí pé ntọ́lọ́ ń sọ ní Àlùkùránì nípa kìnìún yẹn ó lágbára gan o ẹ wá wò àwọn bàbá wa gbé wọnú iṣẹ́ ìbílẹ̀ ṣe rí pé Ọlọ́run kan náà làjọ ń pè tẹ́ bá ti lọ́ọ́ fi wẹ̀ lódò ẹ ti mú owó lọ́wọ́
tẹ́ ẹ bá lówó lọ́wọ́ oúnjẹ lẹ bá ní ẹ bù dání bí oúnjẹ tẹ́ lè fún yàn tínú rẹ̀ ó dùn ẹ mú dání kódà bó ṣe búrẹ́dì rà lọ́wọ́ tó bá ti wẹ̀ tẹ́ lódò pẹ̀lú májẹ̀mú pé ìwọ Ọlọ́run ni mo pè tún ayé mi ṣe gbogbo tọ́wọ́ mi kù sí bá ń tún ṣe ẹ wà lọ rè bu ní báárà ní oúnjẹ tàbí kẹ́ ẹ bùn lówó ó lè jẹ́ búrẹ́dì ó lè jẹ́ owó sáti bùn kò bá fọ́ lójú kò bá mọ́ fọ́ lójú ọ̀sẹ̀ tí wọ́n sọ yìí nígbà bàbá wa bẹ ẹ̀ẹ̀kan lóṣù lèyàn máa ń wẹ̀ tàbí ẹ̀ẹ̀kan lọ́dún gbogbo orí ayé èèyàn ni ó sì padà bọ̀ tí wọ́n ayé tó ti lówó rí tí ò lówó mọ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n fi tó ayé rẹ̀ sí padà kó tó máa làwúre ṣé ń gbọ́ mi yé tó bá yẹ pé inú yàrá rẹ ló ti wẹ̀ àmọ́ wẹ̀ nú ilé náà tó yẹ bá fẹ́ wẹ̀ nú ilé ó dáa jù kéèyàn wẹ̀ ibi tí ó bá ti mọ rí sánmọ̀ àṣírí tó wà mẹ́ẹ̀ mọ̀ ń sọ Ọlọ́run rí ọkàn mi èèyàn lè wẹ̀ nú ilé rẹ̀ ṣùgbọ́n kò ní lágbára tó bá jẹ́ wípé wọ́n ti kórè ayé rẹ̀ pamọ́ tó bá yẹ pé wọ́n ti mú ògo rẹ̀ pamọ́ kó wẹ̀ níbi tí ohun rẹ̀ ó ti tó Olódùmarè lókè nígbà tí wẹ̀ lọ́wọ́ pé wọ́n Ọlọ́run Ẹlẹ́dàá mi dákun káyé tèmi náà dáa kémi náà ṣe rere nínú ayé kémi náà jẹ́yàn bọ́ bá tún sọ̀rọ̀ fún mi tán ìwọ Ọlọ́run náà ni ó jẹ́ fi mọ̀ má jẹ́ fi sọ̀tá rẹ̀ Ọlọ́run kéèyàn dà níyàn pé tó dé bá fẹ́ ń bẹ lọ́run ẹ bẹ̀ délẹ̀ bọ́ bá sọ̀tá Ọlọ́run yọmọ wọ̀ náà ni kò sí nǹkan kan fọlọ́run fúnra rẹ̀ gbogbo dára tó ní a máa ṣe torí ara wa ni àmọ́ tó bá wẹ̀ lálẹ́ sùn tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ mo fi Ọlọ́run alààyè bẹ̀ ọ́ táwọn pé nulẹ̀ lọ́wọ́ ti fẹ́ wẹ̀ tó bá ti ń wẹ̀ lọ́wọ́ ó ṣe tí ọba lówó lọ́tẹ́yà yíyẹ pé tí ẹ̀ wá ó burúkú jáì ó ṣe 50 naira bíi mẹ́rin mú dání kó fi wẹ̀wẹ̀ ń tán kì í ṣe pé kó da omi ọṣẹ tó fi ń wẹ̀ sí o nígbà tó lọ fún báyà lówó tọ́mi ọṣẹ ọmọ ọrùn mbẹ̀ kó da o kì í ṣe pé wọ́n fẹ́ lo àsìkò ẹnìkan rárá o mú owó ìdání kó o ti pamọ́ nílẹ̀ bá ti mọ́ láàárọ̀ la dàníyàn sí ìwọ Ọlọ́run kó wá padà sínú ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run sọ nínú Sọ̀búrà tó Dáúdà tíra kan bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Dáúdà àwọn kìrìsìtẹ́nì pè ní wọ́n pè ní David Dáúdà ni àwọn mùsùlùmí ń pè ànábì Dáúd wọ́n pè ní David ó wà ní bíbélì náà òun ni Dáfídì ó wà ń bẹ̀ tíra kan bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún àwọn bàbá wa máa ń lò nínú àwẹ̀ tó bá ń ṣe Ramadan lọ́wọ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti sọ fún gbogbo àwa èèyàn pé ìtìlíbù rí dọ́ìyà padà bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ Ọlọ́run bá tó dáyé tó dọ́run àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run onítìlíbù rí dáyà Ọlọ́run ní wá ìyọ́nú mi ẹ̀yin ènìyàn wọ́n yẹ wàánú ṣòro ni wọ́n yẹ sáfẹ́ àánú Ọlọ́run bẹ́yìn ó rí ṣe láyé àánú Ọlọ́run ni kì í ṣe sẹ́lẹ̀yàn fi lówó sẹ́kọ́ lówó ìṣẹ́kọ́ lọ́la bẹ́ẹ̀ni dọ́ọ̀mọ́ zakin pẹ̀lú kẹ́ ẹ wá ìyọ́nú mi lára àwọn atẹ́wọ́gbọrẹ àwọn tí ń fi gbá bọ́ hà àwọn tí ò ní àwọn aláìní pẹ̀lú pé ẹnìkan wà déwájú rẹ̀ dákun ìtì jẹ́ látàrọ̀ kọ́ là kó parọ́ pọ́ mi wà lọ́sibítù kọ́ ni ìwọ tó ké lọ́wọ́ ọ̀hàn lẹ́sẹ̀ ojú rẹ̀ ọ̀fọ́ wọ́n lọ wá sẹ́sẹ́ wọ́n fi ọ́sùn kú ọ lọ wọ́n fi àìṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni ẹ wá yọ́nú mi pẹ̀lú kẹ́ ẹ dun àwọn atẹ́wọ́gbọrẹ tó bá ti nítorí Ọlọ́run ẹ bùn mi mọ̀ pé òun kọ́ ló bùn Ọlọ́run ló fún bírí dọ́wọ́n zakini pẹ̀lú kọ́ wá ìyọ́nú mi pẹ̀lú àwọn atẹ́wọ́gbọrẹ fáìnà òun kó orí ẹni tó bá ti sọ pé torí Ọlọ́run ẹ bùn mi sọ ọ́nà wọn ti ń tọrọ bára òní ráàmẹ̀tì àánú èmi Ọlọ́run ìkẹ́ mi láti fọ́nfíkù ń sọ̀rọ̀ fẹ̀tà àìní kì í yà wọ́n láàrin kadiju káyà tó bá ti lè bu oníbàárà àwọn atẹ́wọ́gbọrẹ lówó Ọlọ́run ní ń sàálà ní ntọ́ ọba béèrè lọ́wọ́ mi lójú ẹsẹ̀ tó o ti dà níyèsí Ọlọ́run ní láòtì mo búra pẹ̀lú orúkọ mi tẹ́lẹ̀ kò lè bá mi jẹ́ ní òfin jọ Ọlọ́run máa fún ẹ ní nǹkan yẹn nǹkan tó ti rò pé ó ti tẹ́nu ayé rẹ Ọlọ́run ní máa pèsè ẹ̀ fún ọ ńlá mọ́tẹ́sí àlè ní tọ́ba ti ẹ̀ràn tí bí mi léèrè kankan tọ́ọ̀kan ṣe sàárà fún mi Ọlọ́run lọ́ra àwọn tí ò níhun tó torí Ọlọ́run bùn mi tọ́ọ̀bà rántí bèrè mi tí sọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ dé ò tiẹ̀ mọ́ tó fẹ́ bèrè lọ́dọ̀ Ọlọ́run pé kọ́ Ọlọ́run ṣàánú rẹ ní bọ́kọ̀ tiẹ̀ lè sọ kankan Ọlọ́run lámúyà ṣáà mi ìgbàgbé ẹ̀ mú mọ́ tọ́ka lọ́rọ̀ ẹ̀ Ọlọ́run ní máa ṣe fún ẹ tọ́ba ti wá wẹ ìwẹ̀ ìtàn ìwọ lọ sí sàárà fún oníbàárà ìwọ sì rí pé pẹ̀lú ògùn Ọlọ́run ọ̀sẹ̀ tí mò ń sọ yìí ọ̀sẹ̀ ìbílẹ̀ ló lo mọ́ ní ọ̀sẹ̀ òyìnbó ni ayé ìlú ó sì dá nǹkan ó sì yí padà ẹ̀yìn gbáhùn ni ọ lè wá lọ àwúre tó bá wù ọ́ àwúre tó wá lè lò oríṣìí méjì ni àwúre kan ń bẹ tó jẹ́ onílílá tá a máa fi sínú oyin ọ̀kan ń bẹ tó jẹ́ pé inú ọṣẹ ni ọ wà ọṣẹ ta lákọ̀ọ́kọ́ náà bóun náà ṣe rí iná lè lè rí ṣùgbọ́n ewé lásán ni àwúre tó lè lò ewé ajé sẹ́fúnsẹ́fún ewé tìpọ́nlá ewé ìṣáájú ewé àánú àwọn ewé tí mo kà wọ̀nyí òun lọ́ọ́ tí yóò kúnná omi àgbọn lọ́wọ́ àfipò èèyàn máa fi wẹ̀ lọ síbi ilé ìtajà rẹ̀ ẹsẹ̀ yìí ń lé ní. ẹlẹ́ẹ̀kejì tí bàbá tó bí mi tó máa ń ṣe mo fi Ọlọ́run tó dá mi tó dá gbogbo ayé àtijọ́ yìí tẹ́ ń wò mo fi búra
ewé ọyọ́ tá ń jẹ lọ́bẹ̀ ọyọ́ gidi ọyọ́ agbádú ilé èèyàn ọlọ́ tí ó kùnà àbí kéèyàn ogun lódó ẹ̀ hàn iyọ̀ tá a fi ń jẹ bẹ̀rẹ̀ ẹ̀ wà bù sí iṣẹ́ méjì ní í ṣiṣẹ́ ìyọnu gidi ní sì ṣiṣẹ́ ìtajà tó o bá yẹ wẹ̀ lọ bí tó kódà kó wẹ̀ lọ bí kó jẹ́ pé o ò níṣẹ́ lọ́wọ́ wá wẹ̀ èèyàn ó rẹ̀ ní sàánú ẹ̀ pé wá ìwọ náà wá máa ṣe yìí ayé yìí ó sì dáa yóò dùn gbọ́ngbọ́n kàn sí ara àwọn díẹ̀ nínú tá a lè mẹ́nubà nínú àwọn ọgbọ́n àwọn bàbá wa tó lù wá ṣe fún wọn nígbà wáṣẹ̀ tí wọ́n fi lògbèsè ayé wọn tí gbọ́ngbọ́n sì kàn sí ẹ̀yin èèyàn wa tẹ́ ń bá mi bọ̀ orúkọ tèmi ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀ ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ ó kí yín o ẹ kú bá mi pa lọ látàtàárọ̀ mo ní ìjọba fẹ́ rí mu wà nílàkà òkété ní baálẹ̀ ìjẹ́rù nílé alága ní ìlú Ògbómọ̀ṣọ́ mo tún wà ní gèrè alimi nílọrin mo wà ní gèrè alimi ní àdójúkọ Methodist Church tẹ́wá débẹ̀ lẹ́yìn lọ́sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì nílé ọ́fíìsì àbáyé ni wọ́n fi bẹ̀ hàn yín mo sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù ní ìgboro Èkó ẹ̀rí mo báyìí sọ̀rọ̀ lórí àwọn product wa lóríṣiríṣi mo ní a ti ṣe àwọn oògùn jáde tó kún ètà àti ṣe tẹ́lẹ̀ aláwọn olómi tẹ́lẹ̀ aláwọn ọlọ́tí tẹ́lẹ̀ ṣùgbọ́n àti wá gbé kẹjáde à ń pè ní àlùjó gángan yìí ó wà fún agbára ọkùnrin láti ṣe bí ọmọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ dáadáa iṣẹ́ tí sì ṣe pọ̀ nú ara ẹ̀yìn dùn mí ni jẹ̀díjẹ̀dí kan ni àbí mo jẹ́jẹ́ kan kò digest kò lọ dáadáa nú ara ẹ̀yìn bá ti lò olómi pọ́nbélé ni o tó bá ti lò kò lọ́tí nú a sì ṣe ọlọ́tí rẹ̀ náà tó jẹ́ royal zebra tó jẹ́ àlùjó gángan tẹ́ ẹ bá ti lò ẹ rí i pé rere lolúwa a sì ṣe lawafin powder lọ́wọ́ àtẹ́lẹ̀ bọ́tà ti ṣe olómi rẹ̀ ní olómi yìí ó wúlò púpọ̀ ẹni tí tó bá lò yóò rí i pé rere lolúwa lílò rẹ̀ síbí náà làá fi lò téèyàn bá yẹ lè lò yóò sì rí i pé àlàáfíà lòun fi rọ́pò gùdẹ̀gùdẹ̀ ẹ rí bí èèyàn bá rọrùn sùn bí èèyàn bá ti ń lò lálálẹ́ yóò máa rọrùn sùn dáadáa dọ́kàn tó jẹ́ pé kò ní sí ìpèníjà nípa ìtọ̀ ṣúgà tàbẹ́jẹ̀ ríru kódà bọ́ tẹ́ pé ní tí nǹkan oṣù rẹ̀ ò ṣe déédéé ni tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ẹ rí i pé yóò máa ṣe nǹkan oṣù ní rọrùn kódà ẹni tí ń wọ́ mọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lò tàbí èèyàn ní sétọ̀sétọ̀ yóò sì máa ṣẹ̀yọ́ déédéé àbẹ́ni tí bá wọ́ mọ́ ní bá lò ó sọ ọkùnrin náà ni kò bá lè ẹyin ọmọ rẹ̀ ò bá ṣe dáadáa tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ẹyin ọmọ rẹ̀ ó wà yóò ṣe déédéé bó ti yẹ kó rí wọ́n yẹ̀yẹ̀ wa tẹ́ máa ń pè ní pé gbogbo tẹ́ máa ń sọ ìkílẹ̀ tẹ́ ṣèwé fún àti ṣèwé ìwé tó wà fún ni ìwé egbòogi ìwòsàn àrùn ara ìgbà wáṣẹ̀ náà bàbá wa tẹ́ ẹ bá ti béèrè ní gbogbo olúléeṣẹ́ wa ẹ rí mbẹ́ a tún ṣe fọ́nrán ìjáde tá à ń pè ní DVD ó jẹ́ ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ tìwọ́ tó lálàá tó ọmọ túmọ̀ rẹ̀ tó bá ti wo késẹ́ẹ̀tì yóò fi yí ọ ọlọ́run ó lò láti fi yí ọ tàbọ̀ bá rí àpẹẹrẹ tó bá òun jẹ́ lójú àlá nítorí o lè ṣe sí tí ìmọ̀ ọ̀tá òfin ní sẹ́ lórí rẹ̀ ó wà mbẹ́ ní sàrà tó lè ṣe èyí tó jẹ́ pọ̀ bá lára tí ó jẹ́ pé ọlọ́run fi ọjọ́ iwájú rẹ̀ hàn ọ́ ni bó ṣe ṣe rere tó ọ̀fẹ́ kọ́ta ò yí padà mọ́ lọ́wọ́ kó dibi ọwọ́ àánú ẹ̀ tó bá ti béèrè nínú ọ̀kan lára àwọn ní ọ́fíìsì àwọn ọ̀kan lára àwọn ọ́fíìsì wa ó sì rí ẹ̀yìn èèyàn wa fáfà ní bá fẹ́ rí mi gan mo wà l'Ógbómọ̀ṣọ́ nílàkà òkété ní baálẹ̀ ìjẹ́rù ní ilé alága tó bá ti ń bọ̀ tó d'Ógbómọ̀ṣọ́ wọ́n kẹsẹ́ ọlọ́kadà kan pọ̀ lọ́sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n sì mú ọdọ́dọ̀ mi fẹ́ àǹfààní tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ rí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 080 335 80664 080 335 80664 zen number mi ni 080 20 40 59 54 lẹ́ẹ̀kan sí 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ẹ lè máa bá wa ká lọ lórí Instagram wa ẹ máa follow wa ní ìgbà wáṣẹ̀ àbí ní orí Facebook ẹ̀rọ wòmí kí n wọ̀ ní Facebook wa ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login ẹ rí wa mẹ́ gbogbo tá a sọ yìí àti tí ààyè tó gbà wá lórí afẹ́fẹ́ láti sọ lẹ́ẹ̀fẹ́ jẹun kó nù wájú bẹ́ẹ̀ lọ ẹ bá wa pàdé ńbẹ̀ ó dìgbà kan náà masalam wa ilà lẹ́kọ̀ọ́ àná bẹ̀rẹ̀ àìrì.